bring one oga come, celebrity in the music industry. We go talk for our mother language, which is Yoruba and English. But in our one Nigeria, Wasobia program. Now be this program, you know us with the one. Baba wa ekaaro sórí ètò wa leni. Bless you, Baba. Yes, sir. You are welcome, sir. Bless you, sir. Our people for house, people for America, they won't know you. They won't hear your voice. What is your name? My name is Olabode George, Evangelist Olabode George Ipenko. Ipenko. AKA Arole ILAJE worldwide. Oga, Opo. Báwo lẹ ṣe ń jẹ́ Arole ILAJE? Máa ń gbórin ILAJE. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ministry àti ILAJE Ipenko? Mo fẹ́ mi ègbó kọ yẹn rí mo kàn máa ń rí. I want hear. People want hear from you. Go ahead. Wow. I am a fugi everybody. All the Ondo people they hear. I dey greet you now. Orúkọ eléyìí, orúkọ ILAJE, Arole ILAJE ń wá láti ibi tí kò sí ILAJE. So there was a day tí mo lọ kọrin ní Sẹ̀lẹ̀ Àfonífojì Paris ní Mushin, then kò sí only design music. So bó ṣe gbé mi wá nìyẹn. So from there mo kàn kọrin ni. So wá ní now Arole ILAJE lélẹ̀. ILAJE yon style ní stage name tẹ́lẹ̀. Wọ́n ní no, Arole ILAJE ní kẹ́ máa jẹ́ láti ní lọ torí pé ẹrólé de bàbá yín. You are now ambassador of Ondo State. So wọ́n ní wow, orúkọ ńlá wọ́n dẹ̀ fún mi láwọ̀ dùnjọ́ yẹn. So wọ́n ní Arole ILAJE kí n máa jẹ́ àtìgbà yẹn Arole ILAJE ó ti wá. Then there was a day mo lọ kọrin ní CAC. Mo wá rí pé mo ṣe kọrin yẹn lọ kò orin ILAJE mọ̀. Kò somebody tó tètè follow mi mo ṣe padà sí another pattern yẹn. So bí my pastor ṣe wò mí nìyẹn ó ní láti nílò a máa pè ní worldwide kọrin. Ó lágbára. Bí orúkọ yẹn ṣe wáyé nìyẹn. Ó pọ̀ jù. Olúwa ṣeun. I'm happy to see you here, and other people that are hearing us now, they are happy, they are lifted, they are elated with your voice. Ẹ kàn sáré fún wa jẹ bí ìṣẹ́jú kan orin ILAJE yẹn fún wa jẹ. Wọ́n fẹ́ mọ̀ bóyá a true person la gbé wá àbí fake la gbé wá. Bẹ́ẹ̀ ni wọ́n ní Gánà Yábíjì àti gbé yín wá. Ẹ jẹ́ ká mọ̀ pé wà nílé agbára. Go ahead, sir. Lọ́jọ́ ire lọ́jọ́ ògo. Ọjọ́ ire ọjọ́ ògo. Ire tèmi ti dé òye. Ire tèmi ti wá òye. Ayé máa fúge mo kí gbogbo etí tó ń gbọ́ mi. Ire àánú yóò máa tọ̀ lẹ́yìn lọ́jọ́ ayé wa. Ire tèmi ti dé òye. Ire tèmi ti wá òye. Zion Praise ẹ sọ fún wọn pé ẹ fare mọ́ra o. Ẹ fà mọ́ra ire náà. Ire tèmi ti dé òye. Ẹ fà mọ́ra lé. Èmi fàre mọ́ra o. Arole ire tèmi ti dé òye. Ire tèmi ti dé o, ire tèmi ti wá o bá mi. Ẹ fare mọ́ra o. Arole ire tèmi ti dé o. Bless you, sir. Ẹ̀rí bó ṣe ń lọ. Àyà máa fún kè gbogbo ọmọ ILAJE àti fún wọn jẹ. ILAJE àwọn ILAJE ń kọ orin. Nínú orin sọ pé orin gospel. Àwọn ILAJE number 1. Tí n bá tún ayé wálẹ̀ kí n máa sọ Ọlọ́run ILAJE ni kó rán mi sí o ìlú ILAJE èdò ni mo fẹ́ lọ. Èmi náà fẹ́ máa kọrin bí àwọn ILAJE Sioni people. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lórí iṣẹ́ ìránṣẹ́ yìí, báwo lẹ ṣe bẹ̀rẹ̀ gan? Àwọn nǹkan wo lẹ ti là kọjá? What are your experiences up and down over the years that you have been in this ministry? Ògo ni forúkọ mímọ́ Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Iṣẹ́ yẹn lágbára. Mo ṣiṣẹ́ káàkiri, mo ń kọrin láti kékeré mi. So mo ti wà nú orin pé ká máa kọrin church bí from early 90s. Tí mo ti máa ń kọrin ọmọ kékeré ní mí ìgbà yẹn. So a máa kọrin church, Zion Church then. Okay. So gbà tí mo wá sílùú Èkó, Olúwa láti sọ fún mi pé kò sí ọ̀nà míì fún mi láti jẹun, kò sí mi ò lè ṣiṣẹ́ London anybody. Mo lọ ṣiṣẹ́ ní FCC. Mo ṣe commander Lagos State Task Force. Gbogbo owó tí mo rí yẹn kò mi ò fi ṣe nǹkan kan. Àfìgbà tí mo padà sí di music mi yẹn tí mo ń kọrin. Ìpè ó ń pùrù yín. Ó ń tì í pé ibi tí mo fẹ́ kó rìnrìn, ibi tó rìnrìn wrong lane ló wà.
so ìgbà tí mo ti wá máa kọrin yẹn gbogbo nǹkan tí mo máa ń dá wọn lé ń yọrí sí èrè mo ní iléeṣẹ́ tí mo ti ń tọ̀dà so mo wà òkè mo kọ́lé láti ìgbà tí mo ti ṣe ẹwò ìgbà tí mo ti ń ṣiṣẹ́ bọ̀ tí mo ti ń jẹ̀yà kí n tó wá síbi orin yẹn so àtìgbà tí mo ti ń kọrin yẹn mo lálàáfíà gbogbo nǹkan tí mo ń dá wọn lé yọrí sí èrè. Olúwa ṣeun. Ẹ̀yin èèyàn wa náà lẹ ti gbọ́ yẹn o, ẹ rí bá a ṣe fẹ́ wáyé kọ́ a máa rí bẹ́ẹ̀ gangan là á rí ogún ẹ̀wà kò ṣeé ṣe àfọlá orí ṣé ẹ ti borí ẹ ti bẹ́lẹ̀dá sọ̀rọ̀ orílà bẹ́ẹ̀ ni ẹlẹ́dàá wa la àbá bá sọ̀rọ̀ àbá fòṣà sílẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run la àbá képè tó dá wa ẹlẹ́dàá ẹ̀rí tí wọ́n fún wa tán sọ fún wa ń sì pé ọ̀nà tọ́lọ́run ní káwọn tọ̀ làwọn ń tọ̀ àwọn ń tọ̀bì kan tẹ́lẹ̀ ọlọ́run ní kò sọ́nà ń bẹ̀ wọ́n lagídí bẹ̀ nígbà tó yá ìpè yẹn ó fi àwọn padà sí ojú ọ̀nà ẹ̀kọ́ nìyẹn fún gbogbo àwa o tí a nípè bóyá jẹ́ pásítọ̀ àbólórin ipò tó bá jẹ́ fúbọ́là nǹkan kan ti wà tá a ti kọ́ mọ́yìn látòdì ọ̀run ó ní bàbá wa sọ fún wa pé ọlọ́run fi àwọn lákàn balẹ̀ àwọn jẹ àwọn mu àwọn nílé lórí àwọn ní mọ́tò àwọn wà òkè àwọn nílé iṣẹ́ ẹ̀rí kò sí ohunkóhun tẹ́ ẹ lè dáwọ́lé whatever you lay your hands upon you will prosper if you have faith in God ń gbé àwọn èèyàn wá ká lè kẹ́kọ̀ọ́ náà ni ẹ̀kọ́ kan ni wọ́n tún kọ́ wa ẹ ti ẹ̀já gbórin ìlàjẹ lẹ́ẹ̀kan sí ń bọ̀. Orin náà. Ẹ máa sọ inspiration tó wà lẹ́yìn orin bẹ́ẹ̀ ṣe gba orin ẹ máa sọ fáyé. Yeah, welcome back to the show. We are still on our show, your show, Breakfast Motivational Talk Show by Zion Oyerinde. I have a wonderful celebrity here. Yeah, he's a great man of God in the music industry. Bàbá wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Orin tá ń gbọ́ yìí, kí ni inspiration tó wà lẹ́yìn orin? Báwo lẹ ṣe gba orin yìí gangan? Orin ijó ọba, orin ẹ jẹ́ orin láti ọwọ́ Ọlọ́run wá. So there was a day mo kàn ń lọ. So wọ́n ní ó mọ̀ pọ́ bá ní ẹni gbogbo nǹkan tó bá ń ṣe kó máa ṣe bí ọba nítorí pé àwọ̀ ọba náà dá ẹ wọ́n ní pé àwọ̀ ọba mo ṣe gbóhùn yẹn nìyẹn so Ọlọ́run tó ní orin Ọlọ́run bàbá wa Dáfídì wá túmọ̀ ẹ̀ sí mi létí ó ní kí n kọ́ pé kó máa jíjó ọba. Ẹ̀yin èèyàn wa ẹ láǹfààní àti pè lórí afẹ́fẹ́ lẹ́nìí bóyá ẹ fẹ́ ṣènáwó kan ẹ nídìí olórin ẹ fẹ́ ṣe patí ń ṣọ́ọ̀ṣì yín ẹ fẹ́ ṣe ìkórè bẹ́ẹ̀ ni kò síbi tí wọn kì í gbóríwọ̀ ẹ ń bá ti ń kọrin kò síbi tí ò lè gbóríwọ̀ kò síbi tí ò lè ọ̀nà tí ò lè gbórin gbà ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ bá fẹ́ bá a dá ṣètò ẹ fẹ́ bá gẹ̀ẹ́sì wa sọ̀rọ̀ àlejò wa tá a gbé wa sórí afẹ́fẹ́ ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí a máa ṣí ojú òpó lẹ̀ báyìí ẹ lè pè wá sórí nọ́mbà yìí 081 46 30 101 ẹ jẹ́ túmúlẹ̀ kan sí 090 081 46 30 101 nọ́mbà tẹ́ máa pè wọ́n sí nìyẹn àwọn bàbá wa wọ́n wà lórí afẹ́fẹ́ ń bí o ẹ fẹ́ ṣènáwó abẹ́fẹ́ ẹ fẹ́ kí wọn orí ọ̀fẹ́ wà fún yín láti kí wọn. Okay, àti yọ.
ẹ̀rí bó ṣe ń lọ bàbá wa kó tó di pé a tẹ̀síwájú pẹ̀lú yín ẹ jẹ́ ká kọ́kọ́ dé òkè lọ́nà àmúbọ̀ ẹ já dókè lọ́nà. Gbedu Broadcast Academy, where we find knowledge both theoretical and practical. Ilé-ìwé Gbedu Broadcast Academy láti máa kọ́ nípa ìgbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣọ̀n. This is where we learn speech therapy, how to become eloquent communicators. Of course, we also train presenters and we train on audio and audio. a máa bèrè question méjì or mẹ́ta sí báwo lè ṣe máa ń lè mú sí àti family èmi tó bá ti gbé ti gba iṣẹ́ ìrìnsẹ̀ kò ráyè family èmi tó bá ti gbé ti iṣẹ́ ìrìnsẹ̀ ọgbà òun kò ráyè ministry ẹ̀ báwo lè ṣe manage ìrìn àwọn ohun ọ̀rọ̀ àtù ní position ní ojú ilé gómìnà yìí nǹkan rẹ̀. yá bàbá wa ìwà ní agbára ń bí alẹ́ lè pè wọ́n sórí nọ́mbà yìí láti kí wọn àbí ẹni ìfẹ́ tẹ́ bá fẹ́ bàbá wa next week o mo fẹ́ gbé yín wọlé a fẹ́ ṣèkórè o a fẹ́ ṣe àjọ̀dún o a fẹ́ ṣe ó wà ńbẹ̀ o wọ́n fẹ́ ṣe wedding o àwọn wà nílé fún yín ẹ ti ẹ lè fẹ́ kí wọn lórí ètò ẹ wà lórí ètò bá ẹ lè kí wọn pẹ̀lú nọ́mbà yìí 081 46 30 101 ẹ jẹ́ tún múlẹ̀ kan sí 081 46 30 101 bàbá wa bó o lẹ ṣe manage ministry àti family torí ẹlòmíì ẹ mọ̀ pé tán bá ti gbaṣẹ́ ìránṣẹ́ wọn láwọn àwọn ti gbaṣẹ́ nìyẹn bí iṣẹ́ sójà ní kíní kan bó o lẹ ṣe ń kó how do you manage your ministry and your family. ògo ni forúkọ mímọ́ Ọlọ́run lókè ọ̀run. hallelujah. Olórí ọ̀rọ̀ ńlá ni bàbá wa béèrè lọ́wọ́ mi sí láti manage ministry ó jẹ́ ohun tó lágbára ẹ̀kọ́ ńlá ni fún gbogbo olórin àti gbogbo pastor àti wòlíì. First of all nǹkan tí mo kọ́ máa ṣe ni pé gbogbo ohun tí Ọlọ́run fún mi òun ni mo kó ti Ọlọ́run wọ́n bá mi rìnrìn àjò Ọlọ́run. ló ṣe ọmọ ìyàwó pé ẹja jọ máa ṣe. torí gbogbo ọmọ tí mo ń bí láti inú ìyìn mo ti ń bí wọn. so gbogbo nǹkan tí mo dẹ̀ ń ṣe mo dẹ̀ ń jẹ́ mo ń put ọmọ mi sí ọ̀nà Ọlọ́run láti máa tẹ̀lé mi àti aya àti gbogbo even though àwọn ọmọọṣẹ́ mi. mo lè sọ pé mo lè manage ilé mi àti ministry mi nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Olúwa ṣe gẹ́gẹ́ bí mo rí pé wọ́n ṣe fi ń joyè kan níṣẹ́jú àáyá oyè yẹn báwo lẹ ṣe rí sí báwo lẹ ṣe tẹ́wọ́ gbà sí báwo lẹ ṣe dùn mọ́ yín nú sí gẹ́gẹ́ bí ọ̀gánú olórin gospel ẹ bá sọ fáwọn aráyé. Ọgọmà. we sing his praise. Ọlọ́run oyè yẹn jẹ́ oyè tó lágbára gan o but nǹkan tèmi kà sí pé iṣẹ́ Ọlọ́run ni evangelist náà ni láti máa jíìn rere ní iṣẹ́ tí mo gbà mo ṣe jẹ́ oyè chairman Gospel Musician Association of Nigeria area Mòwe Ìbàfò Òjòdún Ìṣẹ̀rí. Olúwa ṣeun a máa celebrate ẹ lédi o confam mi ẹ ti wá mo ti mọ̀ pé máa cash out lédi Olúwa ṣeun Olúwa ṣeun ní ìṣẹ́jú àyá gẹ́gẹ́ bí olórí àbí generally gẹ́gẹ́ bí olórí àwọn nǹkan bíi méjì mẹ́ta wo ni àwọn èèyàn tó jẹ́ followers wọ́n tó jẹ́ ọmọlẹ́yìn wọ́n expect látọ̀dọ̀ olórí gẹ́gẹ́ bí olórin chairman olórin gospel kí ni àwọn nǹkan tí ẹ fi pa àwọn members yín expect from you. One, ìlànà Ọlọ́run. Secondly, ẹni tó bá jẹ́ olórí ó gbọ́dọ̀ máa fi ara ẹ̀ sípò olórí jẹ́ kí àwọn èèyàn kó mọ̀ pé olórí lòun. Ìpele ọ̀gá ó jẹ́ ohun tó lágbára ìwọ̀sí máa wà ń bẹ̀ ẹ gbọ́dọ̀ gba ìwọ̀sí torí tẹ́ bá gba ìwọ̀sí àlébù ńlá ni wọ́n máa sọ pé ẹ wọ ọ̀gá ẹni tẹ́ fi joyè gbogbo ohun tí ẹ bá